kò ní ṣaláì jọba orí ọba kò ní ṣaláì dádé Ọlálékan Balógun l'Olúbàdàn wa tuntun. Orí ọba kò ní ṣaláì dádé orí adé kò ní ṣaláì jọba Ọlálékan Balógun l'Olúbàdàn wa tuntun. Olúbàdàn at 80 àdúpẹ́ o bàbá wa pé 100 ọdún lókè èpẹ̀ ayẹyẹ ọjọ́ ìbí ọba Okunmade II lóko tá à ń ṣe kábíyèsí ọba Dr. Senator Mahood Ọlálékan Ìṣọ̀lá Ali Okunmade II Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹ kú ayẹyẹ orí kádún 100 ọdún lókè èpẹ̀ ẹ ń fọwọ́ pawúpẹ́ àlòpẹ́ nígbà tiyín tẹ̀ ń lò yìí lọ́lá olúwa ọba aláṣẹ ọdọọdún léwùrá wà ọdọọdún lórógbó ń gbó ẹ ó gbọ́ àgbótọ́ pẹ̀lú ìlera tó péye láṣẹ Ìdùmarè. Ìbàdàn tilẹ̀ Ìbàdàn gbéra náà ó dìde ọmọ àlìwò ọmọ àlì Balógun Ìbàdàn ọmọ wanagorí ilé ọmọ ṣègbédúdú orí ọ̀gán. Àgbákin Bobagunwa ilẹ̀ Ìbàdàn Alhaj olóyè Tajudeen Ayinla Olúgbòde ló ní 200 ọdún kan f'Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. ọba kẹ́ẹ̀kọ́ Ọlálékan Ìṣọ̀lá Okunmade ẹlẹ́gẹ̀ẹ́yì orí ajẹ́ ẹ̀pẹ́ fún wa. ọba kẹ́ẹ̀pẹ́ o ọba kẹ́ẹ̀kọ́ Ọlálékan Ìṣọ̀lá Okunmade ẹlẹ́gẹ̀ẹ́yì orí ajẹ́ ẹ̀pẹ́ fún wa.